ọ̀kan nínú àwọn àáfàá ní north ó sọ̀rọ̀ kan, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kìí ṣe mùsùlùmí tòótọ́, kìí ṣe mùsùlùmí òdodo. Ó ló fi mùsùlùmí tan àwọn ní 2023 ní kó tó di pé àwọn dìbò fún. Number one, gbogbo èèyàn ló mọ̀ pé mùsùlùmí Ahmed ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu, mùsùlùmí òdodo sì ni. Gbogbo èèyàn ló mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kìí fi ìrun ṣeré, pàápàá jùlọ nígbà tó ti táwọn èèyàn ti mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyàwó wọn nìkan ló kàn jẹ́ Kristẹni. Ẹ ti mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn. Now, ibi mò ń bọ̀ rèé. Tí ó bá mú àwọn pípù yìí ronú bá ṣe ronú yẹn, pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kìí ṣe mùsùlùmí tòótọ́, ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé làákàyè àwọn ẹni kò kún. Nígbà tí a bá wá sọ bẹ́ẹ̀, ẹni tí kì í wá ṣe mùsùlùmí rárá ńkọ́? Torí wọ́n láwọn ó fojú ààrẹ gbolẹ̀ nínú ìbò tó ń bọ̀. Ṣé ẹ rí pé ẹ̀sìn wọn ti wọnú òṣèlú? Kí ni ẹ̀sìn ní í ṣe pẹ̀lú òṣèlú? Ìdí tẹ́dẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ rèé. Wọ́n ní wọ́n sọ wípé gbogbo àwọn tó ń jàǹfààní nínú ìjọba bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kristẹni ni wọ́n, Southerners ni wọ́n, Yorùbá ni wọ́n. Nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń kápá wọn nínú àwọn ìwà ibi wọn àtàwọn nǹkan tí wọ́n ń ṣe tí kò tọ́, tó ń gbégi dínà, wọ́n rí i pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣe mùsùlùmí gidi. Odidi ààrẹ ni ń sọ bẹ́ẹ̀ yẹn fún o. Ẹ wá ní wọ́n ń pa àwọn tí ò já ààrẹ, tí ò jẹ́ nǹkan kan torí pé wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí láìda. Ẹ wo bí wọ́n ṣe ń ronú. Ṣé ẹ rí bí wọ́n ṣe ń ronú ni? Wọ́n láwọn ọmọ ìpínlẹ̀ Èkó nìkan ló ń jàǹfààní bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nígbà tí wọ́n bá sọ yẹn, kí ni wọ́n fẹ́ sọ fún Peter Obi tó ń pòyì ọ̀dọ̀ wọn tó jẹ́ Kristẹni? Ṣé wọn ó dìbò fún? Kí ló dé tó jẹ́ pé ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí ti àwọn Fúlàní, àwọn ti North, kì í ṣe mùsùlùmí òdodo? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbọ́ o. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ máa gbọ́ o. Peter Obi ń dìsíìfà rẹ̀ lọ́dọ̀ àwọn aráabí tó bá rò pé òun ò rí bò tóun ò fi ṣẹ́gun ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n pè ń fèkì, òun tí ọ̀wá mùsùlùmí nǹkan kan kọ́. Ẹ jẹ́ á máa wò ronú àwọn aráabí tá à ń pera wa ní wọ́n Nàìjíríà. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe ẹlẹ́yàmẹ̀yà, ẹ wo bí wọ́n ṣe ń ṣe ẹlẹ́sìnjẹ̀sìn. Ẹni tí ò bá ti ń ṣe Fúlàní àbí North ara wọn, Northerners, kò ń ṣe mùsùlùmí òdodo, even kó jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ. Àwa ń sọ̀rọ̀ unity. Níbo la ti fẹ́ rí unity yẹn gan? Níbo ni unity yẹn wà? Láwọn tí wọ́n ń fọ́ọ̀sì ara wọn lé àwọn èèyàn lórí ẹ̀sìn, tí wọ́n tún fẹ́ dominarianism ọ̀dọ̀ wọn ló wà, wọ́n fẹ́ jẹ gàba lórí ohun gbogbo. Níbo unity yẹn wà? Gbogbo àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn yìí, ó ń fi hàn wípé they are fanatics. Fanatics in tribe, fanatics in religious, fanatics in everything, fanatics in economy, fanatics in aggression. God, ibikíbi tẹ́ bá ti ráwọn people nípa ọ̀rọ̀ òṣèlú, ẹni tí kì bá ti ṣe ẹ̀yà wọn tàbí ẹ̀sìn wọn, wọ́n rẹ́dì láti ba ìjọba jẹ́ mọ́ lọ́wọ́. That is, wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tan àwọn ni. That is, ẹni yẹn bá ní ọpọlọ bíi ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu excellency tó rí wọn tàn bẹ́ẹ̀ lóòótọ́, wọ́n láwọn ò ní fààyè lẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì. Ìtí wọ́n dẹ̀ ń sọ ń bí kò kọjá pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fọwọ́ sí ọ̀rọ̀ àwọn tírénì àwọn sójà kan tó ṣeé ṣe kó affect àwọn tó ń sponsor àwọn agbésùnmọ̀mí, tó ráṣìírí máa tú àwọn military US àti Israeli. Bẹ́ẹ̀ ni.
ṣùgbọ́n wọn ò fẹ́ káṣírí àwọn ó tú, torí ibi tí àwọn tí wọ́n bá ti ń ṣe ìwádìí, tí wọ́n ti ń ṣe retrain, tí wọ́n ti ń train àwọn sójà àti bí wọ́n mọ̀ fọgbọ́n wádìí àwọn nǹkan kọ̀ọ̀kan, àwọn nǹkan ìjà ogun tó ti sọnù oríṣiríṣi, ọwọ́ ó sì máa tẹ̀ wọ́n. Àwọn tí ń sọ wípé Kristẹni nìkan, Southerners, Lagosians nìkan ló ń gbádùn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Christopher Musa ńkọ́? Torí pé ó jẹ́ Kristẹni àbí? Ṣùgbọ́n Northerners ni o, North ló ti wá o, wọn à rí bí ẹni tó benefit nírú ipò tó wà yẹn. Torí ẹ̀ ní Sultan fi sọ wípé kó lọ gbé ìjà ogun ká àwọn afẹ̀míṣòfò mọ́lé, kó fi àwọn ará agbègbè community kọ̀ọ̀kan tó ní kán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò, kó fi wọ́n lẹ̀. Ìjọba ń pàṣẹ, Sultan ń pàṣẹ fólórí ogun. Sultan náà ló wá sọ̀rọ̀ kan nígbà túnú àwẹ̀ láàfin ẹ̀ tó ní kán mọ̀ pé àwọn afẹ̀míṣòfò ní mùsùlùmí. Ṣé ẹ gbọ́ o? Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Islam ni ẹ ń jà fún, kò rí bẹ́ẹ̀ o. Àwọn afẹ̀míṣòfò kì í ṣe mùsùlùmí o, kán pé Allahu Akbar jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ń pààyàn, wọ́n ń ṣe mùsùlùmí o. Game change. Kí wá ni wọ́n o? Kí ni wọ́n? Sultan, Gumi, ẹ jọ̀ọ́ sà, kí lọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtọmọ Yorùbá ṣe fún yín? Ọmọ Yorùbá, kí là ń dúró wò tí ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀, pàápàá jùlọ èyí tó tún ṣẹlẹ̀ nílùú Kwara ní sí àwọn chọ́ọ̀chì ECWA. Àwọn pípù yìí ṣe tán, wọ́n ti pààlà ìjà pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn ò ní jẹ́ ó wọlé. Àwa sì mọ̀ pé gbogbo ìyẹn tí wọ́n ń sọ yẹn, ẹni tí wọ́n bá ṣe k'Ọlọ́run wà lẹ́yìn ẹ̀, àwa náà mọ̀ bí agbára ẹ̀ ṣe tó pẹ̀lú wọn. Wọ́n jó lọ ni, wọ́n ó jó padà, ṣùgbọ́n ṣé wọ́n ó jẹ́ kí ìjọba ìwúrí mú mi? Torí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí, tá a bá ní ìdààmú ò sí lórílẹ̀-èdè Nàìjíríà, à ń tanra wa jẹ ni. Ìdààmú tó pọ̀ wà. Ìdààmú ìbànújẹ́ ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ó sì ń yà wá lẹ́nu báwọn olóṣèlú yìí ṣe ń ṣe tí wọn ò rí ọ̀rọ̀ gidi sọ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, tó kàn jẹ́ wípé ọ̀rọ̀ election ni wọ́n ń bá kiri. Wọn ò fẹ́ràn wa. Àwọn díẹ̀ péréte nínú àwọn olóṣèlú ló mọ ìyà tó ń jẹ aráàlú. 10% tó bá tó bẹ́ẹ̀ ló mọ bí bàtà tí ń ta aráàlú lẹ́sẹ̀, agbára wọn ò sì ká. Ìkà pọ̀ láàrin ẹ̀yin olóṣèlú yìí. Agbára ọ̀ká Sultan kó má dìjà ẹlẹ́yàmẹ̀yà. Agbára ọ̀ká Gumi kó má dìjà ẹlẹ́yàmẹ̀yà. Agbára ọ̀ká Sultan lórí àwọn statement oríṣiríṣi torí pé wọn ò jìnnà síjọba. Gumi wọn dàbí pé wọ́n ní kò jìnnà síjọba, ohun tó bá sọ àsọgbé ni, allegedly ṣóòótọ́ ni, ṣèrọ ni. Àwọn aráàlú nígbà tí erin méjì bá ń jà, ṣé ẹ mọ̀ wípé koríko ibẹ̀ ló máa foríko? Ṣé ọ̀rọ̀ koríko ibẹ̀ ò kàn yín? Níjó la fẹ́ bọ́nú wàhálà yìí? Èyí tó ṣẹlẹ̀ ní ECWA nílùú Kwara tí gómìnà sì wà ń bẹ̀, ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé. Lórí ẹ̀sìn ni o. Bó bá yá wọn á ní kì í ṣe lórí ẹ̀sìn. Lóòótọ́ ni, kì í ṣe lórí ẹ̀sìn nìkan mọ́, ká sọ tòótọ́. Àwọn kan ti mú un níṣẹ́, wọ́n ti pínra wọn. Ẹ̀yin ni ẹ máa jíyàn gbé, ẹ máa gbowó. Ẹ̀yin nítorí ọ̀rọ̀ sàríà, kájẹ̀ndà wa ó lè ṣe, ẹ lọ burn churches down, ẹ pa àwọn èèyàn. Ẹ̀yin ẹ lọ ju bọ́ǹbù. Boko Haram, ICIC, Làkúráwà, oríṣiríṣi wọ́n ti wà nítòsí. Ọmọ Yorùbá ẹ má sùn o. Ẹ má jẹ́ káwọn ará bí gba ilẹ̀ wa o. Tí wọ́n bá lè máa sọ̀rọ̀ ẹ̀sìn pé
bàbá wa Bọ́lá Ahmed Tinubu kì í ṣe mùsùlùmí gidi. Ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wà nílẹ̀ Yorùbá, wọn rí yín bí mùsùlùmí gidi. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ jálé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó fàbọ̀ fádìẹ. Ẹ jẹ́ kí gbogbo wa ó dìde sí ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Ẹ má jẹ́ á dákẹ́. Bí wọ́n bá lu ọmọ bàbá ẹni tá a fọwọ́ lẹ́rán, tó bá yá wọn ó padà lu ọmọ ìyá ẹni, wọn ó sì padà fàbọ̀ sọ́dọ̀ ẹni o. Ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá, kò sí kankan nu yín tó tiẹ̀ ń sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ lórí àfẹ̀míṣòfò. Wọ́n pa ọba nílùú Oǹdó, nípínlẹ̀ Oǹdó, ó dẹ̀ ṣe wẹ́lo just like that. Ẹ kóra yín jọ kẹ́ ẹ lọ bá Ààrẹ. Bí ò tiẹ̀ sí tí wọ́n ò rí ṣe sí, ẹni tó kú ti kú ná. Ṣé ẹ mọ̀ pé ẹni tó kù la mọ̀? Mo kí yín ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá. Gbogbo tọ̀rọ̀ tèmi ò kọjá ọmọ Yorùbá. Ẹ má dákẹ́ o. Ẹ má wòran o. Ẹ̀yin tẹ́ ẹ bá lè kóra yín jọ lágbègbè yín, fétò ààbò àgbègbè yín, ẹ má retí ìjọba o. Àwọn Ísírẹ́lì àti US ní ń gbìyànjú àti ràn ìjọba lọ́wọ́. Ẹ ń retí ìrànlọ́wọ́ ìjọba. Ẹni tó nílò ìrànlọ́wọ́ tẹ́ ni ó wá ràn yín lọ́wọ́ on your own. Jùgbà Master lórúkọ tèmi, Ṣeun Agboola náà tó ní pẹ̀lú ìkànnì Jùgbà Master lẹ tí ń wò wá. Ẹ dákun, ẹ ṣàánú wa o.